ṣé lóòótọ́ ni ilé-ìgbìmọ̀ asòfin àgbà làbújá ti buwọ́lu ìdásílẹ̀ ìpínlẹ̀ 21? Ohun tí a mọ̀ rèé, ẹ wá gbọ́ o. Ìròyìn yàjóyàjó ló ń wá sétígbọ̀ọ́ yín láti iléeṣẹ́ Jígí Alọ́rà, ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ni oníròyìn yìí. Láìpẹ́ yìí ni ìròyìn kan gbòde pé ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ Nàìjíríà ti buwọ́lu ìdásílẹ̀ ìpínlẹ̀ 21 tuntun. Agbẹnusọ ilé-ìgbìmọ̀ náà Yẹmi Adaramodu ṣàpèjúwe ìròyìn náà gẹ́gẹ́ bí òfegè àti awúrúju. Adaramodu ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn pé ilé-ìgbìmọ̀ asòfin àpapọ̀ nìkan kò lè dáṣe ìdásílẹ̀ àwọn ìpínlẹ̀, bẹ́ẹ̀ sì ni àbá náà tún gbọ́dọ̀ gba ọ̀nà tó pọ̀ kọjá fún àtúnṣe lábẹ́ òfin. Kódà ìpàdé ìta gbangba yóò wà nínú ètò náà. Bákan náà ni Adaramodu sọ pé láti dá ìpínlẹ̀ tuntun sílẹ̀, ìdá 2 nínú 3 àwọn ọmọ ilé-ìgbìmọ̀ asòfin àwọn ìpínlẹ̀ náà gbọ́dọ̀ fi ọwọ́ sí i. Tẹ́ ò bá gbàgbé, oṣù kejì ọdún 2025 yìí ni ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin kéde pé àwọn gba àbá kan tó ń pè fún ìdásílẹ̀ ìpínlẹ̀ 21 tí yóò jẹ́ tuntun lórílẹ̀‐èdè yìí. Alága ìgbìmọ̀ náà Benjamin Kalu dábàá nígbà náà pé kí wọ́n dá ìpínlẹ̀ tuntun sílẹ̀. Ó ní èyí yóò wá láti àárín gbùngbùn àríwá 4, yóò wá láti àríwá ìlà oòrùn 5, láti àríwá ìwọ̀ oòrùn 5, láti gúúsù ìlà oòrùn 4, láti gúúsù gúúsù àti 7 láti gúúsù ìwọ̀ oòrùn. Bí ilé-ìgbìmọ̀ asòfin àgbà bá gba àbá yìí wọlé, Nàìjíríà yóò ní ìpínlẹ̀ 67 tí yóò ju 50 èyí tí ilẹ̀ Amẹ́ríkà ní lọ. Àtúpalẹ̀ àwọn ìpínlẹ̀ tí wọ́n ń dá àbá rẹ̀ náà rèé. Láti àárín gbùngbùn àríwá, ìpínlẹ̀ Benue yóò wá láti ìpínlẹ̀ Benue, ìpínlẹ̀ Òkun yóò wá láti Kogi, ìpínlẹ̀ Òkúra láti Kogi bákan náà, ìpínlẹ̀ Confluence láti Kogi, ìpínlẹ̀ Apá Àgbà láti gúúsù gúúsù, ìpínlẹ̀ Apá láti Benue. Àwọn ìpínlẹ̀ eléyìí tí ó wá láti àríwá ìlà oòrùn òun ni ìpínlẹ̀ Amana láti Adamawa, ìpínlẹ̀ Katagum láti Bauchi, ìpínlẹ̀ Safana láti Borno, ìpínlẹ̀ Muri láti Taraba, ìpínlẹ̀ eléyìí tí ó wá láti ìwọ̀ oòrùn àríwá ní ìpínlẹ̀ Kaduna tuntun àti ìpínlẹ̀ Gurara eléyìí tí ó wá láti Kaduna, ìpínlẹ̀ Tiga láti Kano, ìpínlẹ̀ Kenji láti Kebbi, ìpínlẹ̀ Gari láti Kano bákan náà. Àwọn ìpínlẹ̀ eléyìí tí ó wá láti gúúsù ìlà oòrùn, níbẹ̀ ni a ti rí ìpínlẹ̀ Ètìtì tí yóò jẹ́ ẹ̀kẹfà láti ẹkùn yìí, ìpínlẹ̀ Adada láti Enugu, ìpínlẹ̀ Urasi láti gúúsù ìlà oòrùn, ìpínlẹ̀ Oru láti gúúsù ìlà oòrùn Nàìjíríà, ìpínlẹ̀ Aba láti gúúsù ìlà oòrùn bákan náà. Àwọn ìpínlẹ̀ tí ó wá láti gúúsù gúúsù, ìpínlẹ̀ Ogoja láti Cross River, ìpínlẹ̀ Warri láti Delta, ìpínlẹ̀ Bori láti Rivers, ìpínlẹ̀ Obolo láti Rivers àti Akwa Ibom, ìpínlẹ̀ gúúsù ìlà oòrùn, ìpínlẹ̀ Toru Ebe láti Delta, Edo àti Ondo, ìpínlẹ̀ Ìbàdàn láti Ọ̀yọ́, ìpínlẹ̀ Lagun láti Èkó, ìpínlẹ̀ Ìjẹ̀bú láti Ògùn, ìpínlẹ̀ Òkè Ògùn láti Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ifẹ̀-Ìjẹ̀ṣà láti Ọ̀yọ́ àti Ọ̀ṣun. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Jígí Alọ́rà, ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alárà kẹrìnlé
mẹ́rìnlélógún bàbá gbogbo.